èèyàn mi nínú ilé ẹ kú ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin àbí báwo la ṣe ń kíra wa ó tọ́jọ́ mẹ́ta lórí ètò yín náà ni Gbẹ́bíró ètò ní Gbẹ́bíró ẹ̀yin náà mọ bó ṣe ń lọ ètò tó máa ń ṣe kíni tó máa ń fi adùn sínú ilé kílé kó lè ṣe kíni kó lè ní àlùbáríkà fún àwọn ọmọ fún tọkọ tìyàwó tó mú ìfọwọ́sowọ́pọ̀ bá inú ilé Gbẹ́bíró ètò ní Gbẹ́bíró lórí ìkànnì yìí náà ni ìkànnì alálùbáríkà Àrẹ̀mọ TV Plus bẹ́ẹ̀ ni ìlú Ìkẹ́rẹ́ la kalẹ̀ sí ta ti ń ṣe kíni ta ti ń rọ̀ bí ọ̀wàrà òjò orúkọ mi ò yí padà ọmọ yín olólùfẹ́ yín Adenike ọmọ bíbí inú Agboola tí gbogbo yín mọ̀ sí Olori Eledumare àwọn kan tún máa pè ní ojúlóge ọ̀rọ̀ pọ̀ ẹ má mind mi lẹ́ni o a kàn máa sọ briefly torí fún kíni kò sí rẹpẹtẹ lẹ́ni wọ́n ẹ jẹ́ ká ṣe kíni ẹ jẹ́ ká mú ní díẹ̀ ẹ máa bá mi ká lọ. Ẹ káàbọ̀ padà sórí ètò Gbẹ́bíró ètò ní Gbẹ́bíró ẹ jọ̀ọ́ kí la máa sọ̀rọ̀ lé lórí lénìí ká pọwọ́ pọ̀ bá ọmọ wí bẹ́ẹ̀ ni ìwọ bàbá tó ń wò mí nínú ilé pọwọ́ pọ̀ bá ọmọ wí pẹ̀lú ìyàwó rẹ ìwọ ìyá náà tó ń wò mí nínú ilé má sọ wípé dádì wa ti máa ń na àwọn ọmọ jù bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká pọwọ́ pọ̀ ká fi bá ọmọ wí nítorí fún kíni ọmọ tí a ò bá kọ́ agbélé tá a kọ́ tà ìyẹn gan tílé bá wà ní ọmọ tá ò bá kọ́ láyé ìsìn á gbé òbí tà fúnra ẹ̀ ìsọnù ló máa jẹ́ ǹjẹ́ kó tó di pé ó dì sọnù mo kàn máa sọ kékeré ìtàn kan fún wa ẹ jẹ́ ká jọ ṣe kíni ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò arábìnrin kan òun ló tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ tó sọ fún mi wípé nínú nǹkan tó sọ ó lóun fẹ́ kí ẹ̀yin olólùfẹ́ Gbẹ́bíró nínú ilé kẹ́ bá òun dá sí ọ̀rọ̀ yìí torí fún kíni ó dà pé ọ̀rọ̀ yẹn ó ń ṣe kíni ó ń mì nínú ọkàn ẹ̀ ẹ̀yin náà máa wò ó pé àrà ọ̀tọ̀ tún lu lórí tún bá wálé ní o bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan lórí YouTube channels wa lórí Facebook wa àwọn èèyàn náà tí wọ́n nífẹ̀ẹ́ sí Gbẹ́bíró wọ́n á ṣe kíni wọ́n máa fi lẹ́tà ránṣẹ́ wọ́n fẹ́ kí ẹ̀yin ẹbí aláyọ̀ kẹ́ bá wọn dá sí òun ló jẹ́ kí arábìnrin yìí tó fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ àmọ́ kó tó di pé a ka ìwé arábìnrin yìí ẹ jẹ́ ká lọ sí orí ìpolówó ọjà wa ká mọ̀ nǹkan tí Àrẹ̀mọ TV Plus tí wọ́n ní fún wa à ń bọ̀ wá. Wọ́n máa pípọ̀ yín ṣe bẹ́ẹ̀ tíjọ wà ti pẹ́ wọ́n máa pípọ̀ yín ní sùúrù ẹ̀kọ́ kara yín balẹ̀ kó mọ́ ẹ̀ sí ní o ẹ̀jọ̀ dúró lọ́rùn please ó yẹ fẹ́ jẹ́ mi. bá fẹ́ rọ́mọ ẹ láàyè ó gbọ́ tó bá wù ẹ́ ọlọ́pàá ó ti gbọ́ sàn ló ṣe máa rí nìyẹn nílé. ẹ̀yin èèyàn wa ẹ lọ wo fíìmù yìí ó mì tìtìtìtì bẹ́ẹ̀ ni àmọ́ kì í ṣọ̀rọ̀ fíìmù yìí ni mo bá wá lédè a kàn ní pé kí ni ká sọ díẹ̀ náà ni. kí lárábìnrin yìí sọ arábìnrin yìí ní pé kí wọ́n jọ olóòtú ìyá Gbẹ́bíró ẹ jọ̀wọ́ ẹ má dá orúkọ mi mo ní ọkọ
Ọlọ́run sì fún wa ní ọmọ alálùbáríkà 3. Àmọ́ ó tó di wípé mo wọ ilé ọkọ, mo ti kọ́kọ́ bí ọmọ kan síta. Àmọ́ ọkọ mi kò sọ pé bóyá àwọn kọ́ làwọn bí ọmọ yìí, wọ́n ń tọ́jú gbogbo àwọn ọmọ wa papọ̀ ni. Ọmọ yìí ó jẹ́ ọmọ tó ṣe wípé alágídí ọkàn díẹ̀. Bó ṣe kọ́ ni mo ṣe ń sọ ẹ̀yin èèyàn mi nínú ilé, kẹ́ máa bá mi fi ọkàn gbé lọ. Ó ní ọmọ yìí jẹ́ alágídí ọkàn díẹ̀, pé ọkọ òun ó wá máa ń ṣe kí ni, ó máa ń jágbe mọ́ pé stop this, don't do this, why did you come home late? Ẹ̀yin náà ẹ mọ̀, as òun náà ó ń ṣe bíi bàbá fún ọmọ yìí. Ó wá ní olóòtú, ó ní ìṣẹ̀lẹ̀ kan kó wá ṣẹlẹ̀ ní ẹnu ọjọ́ mẹ́ta yìí. Ó ní bí ọmọ yìí bó ṣe pẹ́ dé sínú ilé, ó nínú wá bí ọkọ òun, bí ọkọ òun ṣe wá ní òun náà igi ṣàwá fi mistakenly igi kó sí ojú ọmọ náà, kì í ṣe pé bóyá ó gbojú lọ́wọ́ ẹ̀ o. Ó ní ìdí nìyí bàbá ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí tó ti pátì tẹ́lẹ̀, ó ṣẹ̀ wá mọ̀ wípé òun ní ọmọ kan sí ibì kan, wá sọ pé ọkọ ẹ òun máa gbé lọ sí ilé ẹjọ́ ni, láì fọ̀rọ̀gùn. Ó ṣàti gbé ọkọ òun lọ sí ilé ẹjọ́. Adájọ́ ṣàdá ẹjọ́, wọ́n ṣàní kí ọkọ má ṣe irú nǹkan bẹ́ẹ̀ mọ́, pé ṣùgbọ́n nǹkan tí ọkọ tòun wá ń sọ báyìí ni pé ọmọ yìí tóun bí síta kóun tó fẹ́, pé ọmọ náà òun ò fẹ́ kó bá wọn gbé ní ilé papọ̀ mọ́. Bàbá ọlọ́mọ sì ní òun náà ti márì, kò dẹ̀ gbà kí ọmọ yìí kó wá sí inú ilé títí ọ̀dọ̀ ń pé kẹjọ, òun dẹ̀ ti bẹ ọkọ òun, àmọ́ ọkọ fárígá o pé òun ò gbà. Ẹ̀yin èèyàn, ìmọ̀ràn yín ni arábìnrin yìí ń fẹ́. Ó ní kí ni kóun ṣe sí ọ̀rọ̀ yìí, kẹ́yìn ìdílé aláyọ̀ kẹ́ bá òun dá sí. Àrẹ̀mọ TV Plus lórí YouTube. Ẹ máa like wa, ẹ máa share wa, kẹ́dẹ̀ tún máa ṣe kí ni, ẹ máa subscribe sí fún ọ̀rọ̀, àbí ẹ fẹ́ fi ọ̀rọ̀ jómi toro ọ̀rọ̀, ẹ lè máa pè wá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí: 09138963345. Lẹ́ẹ̀kan sí 09138963345, tàbí kí ẹ kàn sí ilé iṣẹ́ wa tí ó wà ní at the back of Area 1 Hotel ní University Road ní ìlú Ìkẹrẹ, Èkìtì, for your counseling, therapist, recording and all that. Bó dẹ̀ ṣe event planner ni àbí video coverage, ẹ ṣáà máa bọ̀ tààràtà ní ilé iṣẹ́ wa tó wà ní ìlú Ìkẹrẹ. Èmi ọmọ yín náà ni, èmi máa fẹ́ kí ẹ fi òrògbà inú yín, àbí bí ọ̀rọ̀ yìí bẹ́ ṣe fẹ́ kó rí, mo fẹ́ kí ẹ tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ lórí YouTube wa, ẹ comment sí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí náà, ẹ sọ àìkan tó yẹ kí arábìnrin yìí kó ṣe. Èmi ọmọ yín náà ni Adenike, ọmọ bíbí inú Agboola, tí gbogbo yín mọ̀ sí Olori Eledumare. Ojúlóge ọ̀rọ̀ pọ̀ ló sọ wípé ìpàdé wa bí oyin.